Yes, ẹ káàsán àǹtí. Ẹ máa bá wa sọ bẹ́ ṣe jẹ́ orúkọ yín àti bẹ́ ṣe jẹ́ sí ọmọ tó ṣaláìsí. Ṣé ti gbọ́ mọ́? Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́ àǹtí. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́ àǹtí. Báwo ni Sofiat ṣe jẹ́ sí kí lórúkọ yín wà? Orúkọ tèmi ni Mustekeem. Báwo lẹ ṣe jẹ́ sí Sofiat? Ilé kẹrin mi ní Sofiat. Ẹ ní nígbà tá à ń sọ̀rọ̀ ká tó bọ́ sí orí afẹ́fẹ́ ẹ sọ pé ẹ mọ ìkan nínú àwọn. Alfa Mustekeem. Báwo ni wọ́n ṣe jẹ́ sí yín? Báwo ni ẹ ṣe mọ̀? Alfa Mustekeem yẹn láti bí ọdún kan sẹ́yìn, so òun ló sọ pé boyfriend òun ni bóun fẹ́. Ọmọ ẹ̀ náà dẹ̀ máa wá sí ibà ìbí alẹ́ kọ̀ọ̀kan, ó máa wá sí bí Alfa Mustekeem. Last night nígbà tó ti dé sábẹ́kúta náà ó máa lọ sí mọ́ọ̀sì ọmọ ẹ̀ ní, so nígbà tó wá ní mẹ́rin sọ pé kó máa lọ sí mọ́ọ̀sì yẹn mọ́ dáa fún wọn àti ọmọ ẹjọ́ ń ṣe wọléwọlé kó máa lọ síbẹ̀ mọ́, so dẹ̀ fi lọ síbẹ̀ mọ́ tọ́mọ inú dẹ̀ fi wá sí ibà. Nǹkan tó jẹ́ ìyàlẹ́bí fún mi pé ó jẹ́ pé ọmọ ẹ ló ṣekú pa lánàá tí mo rí ní kíní, nǹkan tó wọ́n dà mí tó wà tí ọkọ̀ máa rìn pẹ̀lú mi ò dẹ̀ róhun àti ẹ̀ pẹ̀lú kọjọ sọ̀rọ̀. Ọjọ́ Friday yẹn ó sùn ilé àbí? Ìjọ́ Friday yẹn kódà gan sọ Friday ó kó gbogbo aṣọ síta àti tọ̀wọ́n àbúrò àti tèmi àti tímọ̀ mi ló ń fọ̀. Bọ́lá yẹn fọṣọ yẹn tán ó gbómi sí ló lọ pọn mi, gbogbo náà pọn mi. Mo máa kọ́ níbi kan bí 5 yẹn wọ́n ń sẹ́pà ilẹ̀ tí ń ṣú ká máa wá nǹkan tó máa jẹ. Ọ̀nà ọ̀ṣà ní ẹ̀wà lọ́wọ́ fẹ́ jẹ, wọ́n mi fún wọn lówó ṣà lọ rẹwà. Ibẹ̀ nu la jókòó sí àjọṣe ẹ̀wà yẹn, mo dẹ̀ sọ pẹ̀lú mi ẹ̀wà tó ṣà ẹ̀ ló dẹ̀ ṣà gbogbo ẹ̀ ó dẹ̀ lọ sè. Ó náà mo ń ṣe pẹ̀lú mi ò ti dáná náà ti dáná mo yà lọ dẹ̀wà ilé náà ó dẹ̀ lọ gbà mí ó dẹ̀ lọ dẹ̀wà ilé náà. Ó máa rẹ̀ bí tó 7:30 mo jókòó sí ibà ẹ̀ ó náà ti mi òun ti ń lọ mo ní àpò tí ń lọ mo ní ṣòfẹ́ mú tọ́ọ̀ṣì mi dání mo dẹ̀ ya gba tọ́ọ̀ṣì mi lọ́wọ́ ó náà ti gbé ẹ̀wà lẹ́yìn kó dàgbà ẹ̀wà ti fẹ́ jìnnà mo ti fi epo ata sí i, so fún ara mi ni mo dẹ̀ wá fi mo ṣe gbà tó náà ti ń bọ̀ mo ní òun ti ń lọ mo ṣe máa mú tọ́ọ̀ṣì mi dá mo ṣọ́ra gba tọ́ọ̀ṣì mi lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ ṣe gba tọ́ọ̀ṣì mi lọ́wọ́ ẹ̀ nìyẹn, so tó fi lọ mo dẹ̀ ṣe fi fóònù mi àbí mo yẹ ṣe dídé mo ṣá lọ epo sẹ́wà yẹn mo ṣe gbogbo ẹ̀ bí yàgò máa dé 8:30 mi ò tí ì ní lórí fóònù kò dé, so mo á pè fóònù mi gbà ẹ ló pẹ̀lú bóyá ẹ ló àti mi kí mo yàtà ó tún síwùn lórí fóònù ṣé ó máa wálẹ̀ bọ́ ní òun tí ń bọ̀ òun tó fẹ́ débi tèmi lè fi gba ibi tèmi máa sùn lọ tó ń gbọ́ máa di 10 bí á ti 9:30 tẹ́jà mo tún pè àti gba ẹni nọ́mbà ẹ̀ ò ti lọ mọ́ ìgbà tí mo ti pè ní àrà 9 àbí tó tẹ̀ yẹn nọ́mbà ẹ̀ ò ti lọ mo yàtọ̀ pé mọ́mì ẹ̀ pé ṣé pẹ̀lú mi ti dé ọ̀nà òun ò tí ì rí pẹ̀lú mi kíní kan gbá mo ní òkè o wọ́n ti wá di àárọ̀ tí mo kọ̀ dé bíbá ní àárọ̀ àná yẹn wọ́n lọ pé àmọ́ èmi ṣe pẹ̀lú mi kọ́ ọ̀nà òun ò tí ì rí mo ní àbẹ́ mú mi ṣeré kí nìkan ní kìlọ̀ mo ṣàwọ̀ mi ilé mo ló ṣeré mi ò rí pẹ̀lú mi sí ọkàn mi ò balẹ̀ mo ń fọṣọ sún ọmọ mi lọ́wọ́ ni ìmọ̀ àti mo ń gbọ́rọ̀ ìwọ̀jọ pé ọ̀nà pa ọmọ kan sí òkè mọ́tè àbí fúgbà pé wọ́n ti górí ẹ̀ ọkàn tèmi náà sáré wọ pé ọmọ tí mo rí tẹ́lẹ̀tẹ̀lẹ̀ tá ń wá kó má jẹ́ ohun ohunkóhun ni mo ṣàpè àbúrò mi aṣáájọ lọ sí sáìdì fúgbà yìí nígbà tá a máa débẹ̀ ààrẹ kan mo ṣàrí pé tọ́wọ́n èèyàn tí ń wo fóònù ṣé o jìnnì yẹn ti mú mi nígbà tí máa fi wo fóònù yẹ pé mi ṣáàrí Mustekeem yẹn ni wá òní mo rí tí mo ṣú ẹ lórí mo ṣáàrí yà pé nígbà tí mi ti pé kínní jẹ́ ká lọ ilé ká lọ mú fọ́tò ẹ̀ mo la ṣe mú fọ́tò ẹ̀ tá a ṣe lọ sí junction àdàtán nìyẹn nígbà tá a máa dé dẹ̀dẹ̀ DPO àdàtán ṣáà gba fọ́tò lọ́wọ́ wa tí a fi wọlé nígbà tẹ̀lé wà lẹ́ni wọ́n ní kí lorúkọ ẹ̀ wọ́n ní Sofiat lorúkọ ẹ̀ wọ́n ní ìmọ̀ ìpéko ìgbó ti kú mo ní kò sẹ̀yìn wà lẹ́bọ́ lè ṣe lọ wọn lọ sí ibòmíràn ní ọ̀tọ̀ ìgbà statement ẹnu wa. Ó ti ṣẹlẹ̀ rí pé bóyá kò sùn lé rí? Kò ṣẹlẹ̀ rí kò sùn lé rí pẹ̀lú mi ò lọ kódà gan kò jáde pé bí a ní wọ́n na wà pé kò sùn wípé kó má sùn lé yẹn mo lè kò sùn tarí pẹ̀lú mi ò sùn tarí ọ̀sùn tarí ọ̀fẹ́ lè dá wa lóró ni o kò sùn tarí rárá. Wọ́n ní ilé kéwù kan náà ni wọ́n jọ máa ń lọ ibẹ̀ náà tí wọ́n ilé kéwù nígbà tó ti dé sí àbíkà ilé kéwù lọ́jọ́ lọ
ilé kéwù ni àsàlátù wọ́n máa ń lọ sásàlátù àsàlátù ni. ṣe eléyìí tó ṣẹlẹ̀ yìí ẹ sọ pé mọ́mì ẹ̀ gangan pé torí health condition tán ní pé wọ́n ti gbé wọn kùn ní. torí àlè sọ fún wọn kókò má ṣe di méjì wọn láṣẹ pọ̀ wọn parents wọn kọ́ wá gbé wọn kọ́ lọ gbé wọn lọ́mọ bó ṣe máa tọ́jú wọn lọ torí pé wọ́n ná hypertension ẹ bá lọ sọ fún wọn ní ìmọ̀ kí ẹ tí ìyá bá lọ kún kọ́ ṣùgbọ́n kò má di méjì ni tí nǹkan tàyè sọ̀rọ̀ nìyẹn. àti wọ́n ti fẹ́ àrí tẹ́lẹ̀ sógbà tó di àìlá ní pé kọ́ máa fi lọ ọ̀fẹ́ fẹ́ra wọn mọ́ nǹkan tó wá ń wọ́n dà mí pé òun ló wá ṣe kú pa tí mo rí lànà nǹkan tó wọ́n dà mí ní tí mi rí mọ́ láti báyìí mi rí mọ́ tó mi lè parẹ́ ọkọ̀ lè gbára tó ní wọ́n sì mi ìró wọn àtàbúrò mi rí. bọ̀bọ̀ kejì tí wọ́n fẹ́ra wọn yìí. mi mọ yẹn rí o mi rí yẹn rí láyé ní tẹ́tẹ́ mi rí Mustekeem yẹn gangan ni mo mọ̀. ìgbà tó jáde lọ́jọ́ Friday ibo lẹ́rù kó ń lọ gangan. ẹ mo sọ pé mi lọ pé báyìí ló lọ́jọ́ Friday yẹn mi lọ pé báyìí ló lọ. so àgbà tó lè sọ pé àwọn àbúrò ẹ̀ kékeré yẹn pé ó ní kó má mú yẹn kankan dání tẹ́gbẹ́ mi náà yẹ ti wá fura ń gbà yẹn pé bí ó ti jẹ́ mi náà sí pé ó ní kó má mú yẹn bá sí ní kó ra jókòó ẹ̀. kí ni ẹ ní láti sọ fún wa bóyá tí ẹ fẹ́ káwọn ayé mọ̀ táwọn èèyàn dẹ̀ tí gbòó ń pa ẹ̀ báyìí. oníkan tí máa sọ oníkan tí máa sọ. ìjọba ṣe bẹ́ẹ̀ ni. kíyà ẹ má jẹ wá gbé ni ọ̀nà ẹni tó bí kíyà ẹ má jẹ wá gbé ni o ẹni tó bá ti pa báyìí kọ́ palẹ̀ kẹ́kẹ́ kódà kó bá yẹ górí ẹ̀ kọ́ górí ọ̀wọ́n náà kọ́ má fìyà jẹ wá gbé rárá ẹni bá ti pààyàn pa ni kọ́ má jẹ ìgbẹ́ ẹni bá ti pààyàn pípa ló máa pa. We are live here in Abeokuta at the residence of the girl who was murdered this weekend by her ex-boyfriend and her current boyfriend. Which I just interviewed her elder sister now, who said that they live together in the same room and they sleep on the same bed. And that the girl went out on Friday and said she was going somewhere. She didn't inform her sister or her mother who was in the house about where she was going. She only told her younger ones that she was going somewhere and that she did not, she was told not to tell them where she was going. Her ex-boyfriend and her current boyfriend were the ones who orchestrated this act. And yes, her boyfriend invited her to his house. According to the boyfriend, that was not the first time she was coming. The boyfriend himself is 18. The ex-boyfriend, who is a friend to the current boyfriend, is 20 years of age. And the young girl herself was a teenager. And she visited her boyfriend and it was getting late. And her boyfriend called her ex-boyfriend, who is also a friend to her, and they were just talking. And as they were having a conversation, evil struck and the boys did their thing. We'll be talking to another relative now, another family member. Unfortunately, we are going to be conversing in Yoruba language because that is the language they do understand. Eka sonsa. Esa ẹ má bá wa sọ orúkọ yín àti bẹ́ ṣe jẹ́ sí Sofiat. Orúkọ mi ni Akim Ramon láti Salaja Kuta Yorùbá. Báwo lẹ ṣe jẹ́ sí. Èmi ni àbúrò màmá ọmọ tó pa yẹn. Nígbà tó di àná, mo lọ ṣiṣẹ́ kan ní Alámàlà. Wọ́n yẹ pé mi Daddy, wọn ò dé lágbájá báyìí báwo ló lè jẹ́ wọ́n á sọ fún mi pé nígbà tán wá kiri ọ̀hún tí lọ rí òkú ènìyàn ṣáìdì àdàtàn wò gbogbo iṣẹ́ tí mo ń ṣe mo withdraw gbogbo iṣẹ́ yẹn nígbà tó wá di mo sáré kúrò ńbẹ̀ mo wá sáré bọ̀ mo wá lọ sí Ìṣàbọ̀ ṣé ń gbọ́ mi mo sáré lọ sí Ìṣàbọ̀ nígbà tí mi wá dé Ìṣàbọ̀ mo ti bá wọn níbi àwọn press yẹn wọ́n ti bá àwọn press sọ̀rọ̀ wípé báyìí mo ní wọ́n ní sùúrù mo wá bí wọ́n léèrè pé ṣé wọ́n ti rí wọ́n ti sọ fún ìyá wọn náà yẹn ti sọ fún ìyá tó bí ọmọ yẹn wọ́n ní kọ́ máa sọ fún wọn bá pè àbúrò mi fọ́ kọ́ yẹn ká pàdé níbi nígbà tá a máa pàdé níbi mo ti rí bí ìyá ẹ̀ ṣe mi ò fi kan ṣe méjì ní nǹkan bí aago 6 àbọ̀ lálẹ́ àná mo bá kíyà mọ́lẹ̀ mo gbé mú tọ́ mo sáré kú lọ sí 4
nítorí kíyà ọmọ yẹn bá lọ gbọ́n bí kó má rẹ̀ yẹn pé òkú máa di méjì onímọ̀ ẹ sáré gbé lọ sí 4 ṣẹ́ńkẹ́ sọ̀rọ̀ mi sà. bẹ́ẹ̀ ni sà mo ń gbọ́ yín. mo ìgbà tó di àárọ̀ yìí àwọn wá ní báwo ni táwọn pírẹ́sì àwọn ọlọ́pàá bá dé mo ní kán bá ti dé kán pè mí èmi gangan ní àbúrò ya ọmọ tọ́pa òní ìgbà tẹ dé bọ́ndẹ̀ yìí pè mí ní wọn sáré. iṣẹ́ wo gangan ni Sofiat ń ṣe. wọn ní kọ́ṣẹ́ tí lọ gbogbo nǹkan. ọmọ ọdún mélòó gangan ni. ọmọ yẹn ti lé 20 years. ó ti lé 20 sá. ó ti lé 20 years. ọmọ ọdún wo gangan náà bí sá. bóyá 1990. 1999 ṣé 1998 àbí 1999. 98. 98 náà bí. okay 98 náà bí. That's she's 22 years of age, right? Abi she was 22 years of age, rather. Okay. Sir, kí ni ẹ fẹ́ kí ìjọba ṣe sí ọ̀rọ̀ ẹ báyìí? Kí ló wà nínú ọkàn yín? Ohun tó wà nínú ọkàn mi. Àìmọye ohun tí ìjọba ti máa ń pé wọ́n máa ṣe pé gbẹ̀ngbẹ̀ng ṣe láṣẹ máa rí wípé ọmọ ẹ máa ń yàn kí àwọn èèyàn ẹ wọ́n máa ń yàn kiri gbòòrò. Àná ti náwó. Àná owó ló máa jẹ. Owó ló máa jẹ, owó ló máa jẹ. Ó dẹ̀ ti mú kí ọ̀rọ̀ kó sú anybody. Tí ọ̀rọ̀ bá délẹ̀ tán, á ní owó ló máa jẹ jáde. Owó ló máa jẹ. Kí ló dẹ̀ kù? Mo mọ̀ pé kó bá jẹ́ ìjọba táwa náà kó bá fẹ́ ràn wá lọ́wọ́ pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ yìí. Àwọn ọmọ yẹn náà wọ́n ní ẹni bá fi dàpá wọn ìdáná lọ́ máa fi pa. Wọ́n pa ọmọ ẹlẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n pa lójú gbogbo ayé kan rí pé yes ọmọ yẹn wọ́n ti pa. Kó má di pé pẹ́pẹ́ sí ṣe lọ́mọ ṣe máa pé gbé wá kóòtù lẹ́nu gbé wá kóòtù lọ́la. Wọ́n bá ti dé kóòtù àánú owó ló máa jẹ. Nítorí tó bá dé kóòtù ní sí àánú tán. A ní ìgbà tán ẹ mọ̀ pé ó lè jọ nǹkan náà lò rán àwọn yẹn náà iṣẹ́ ìgbà tó bá ti rí owó tó tówó á dí wọn máa block kọ́lọ́ máa ẹ̀ka wáyé lásán òun lọ́rọ̀ olù nísìn kó bá ti wà lẹ́ nísìn a ní pẹ́pẹ́ sí ẹgbẹ́ wọn wá lè ní ẹgbẹ́ wọn wá lọ́la títọ́ máa fi tú wọn lẹ̀ wọ́n lè náà là tú wọn sẹ́kù tàbí Ìbàdàn Yorùbá dẹ̀ yà kílẹ̀ dẹ̀ máa rí wọn láàrin gbòòrò wọn dẹ̀ nǹkan ti bàjẹ́ ṣé ń gbọ́ mi Ọlọ́run kò ní jẹ́ kárí wà láì má lè dìde wa lọ kán bá lè ràn wá lọ kán pa wọn lójú gbogbo ayé báyìí sí wọn máa ní wọn ti ṣe kí ni. All right, sir. Ẹ ṣé gan ni, sir. All right, so we just spoke with the younger brother of our father here in the compound, and the younger brother of our father said that our family wants the government to do the right thing, and that they want the case to be followed through up until the end. A few moments ago, just before we got here, we spoke with the young men themselves, and we asked them the rationale behind the actions that they committed. And according to them, according to both of them, they said they were checking out on Google how to do ushule in Yoruba, which means sacrifice, how to be rich, get rich quick scheme, and they were checking it out on Google, and they saw that they needed the head of the human being, they needed eggs, and they needed some leaves, and they both spoke to each other about the possibility of using the young girl, the young lady for such sacrifice, and that they had gotten the egg ready, and the eggs ready, they had gotten the necessary tools ready. What was remaining was for the head, which they both argued about, and they came to a conclusion that it was right to use her. We are here as the residence of the young lady who was said to be born in 1998. She's 22 years of age, and the mother is presently unavailable because of health challenges, and the relatives here said they took away the mother because they didn't want the mother knowing about the incident. As at now, the mother still has no knowledge about what happened to her daughter. However, the sister of the late lady was here because she spoke to her, saying she knew the ex-boyfriend, who was said to be a cleric's son, an Islamic cleric's son here, and that they attended the same Islamic school, popularly known as
Ilekil, that was where they knew each other. And the young men, both young men themselves, are scholars at the Islamic school. They are known as Alfas, and that they are actually sad that such an incident happened. They are sad at the fact that they lost their daughter in controversial circumstances this way. And the family of the one of them lives not far away from here. However, the possibility of getting them to speak to us is something that is a little bit difficult. From Abeokuta, we are giving you this live coverage of this unfortunate incident that happened over the weekend. On behalf of Oluwafemi Daodu and the entire team, I'm Shegun, and I'm saying have yourselves a good Sunday. Bye for now.